Ah! Bàbá lérè Pàímọ́ bú sẹ́kún nígbà tó sọ ẹ̀dùn ọkàn rẹ̀, ṣùgbọ́n nínú channel yìí n tá fẹ́ gbé yẹ̀wò, gbogbo yín náà lẹ mọ eyín orí ìtàgé Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ tí bàbá yìí ṣe, ó ti dá yánpọnyánrin lẹ̀, ṣùgbọ́n eléyìí á fọ̀gbà yánga, á sọ gbogbo ohun tẹ́ ẹ mọ̀ nípa ohun tí ń ṣẹlẹ̀ láàrin Lérè Pàímọ́ àtọba Ògbómọ̀ṣọ́ tó wà ńbẹ̀, Ọba Ghandi. Kí ló ń ṣẹlẹ̀ gangan tó fi di gbọ́nmi-sí omi ò tó? Kí ló ń ṣẹlẹ̀ láàrin wọn? Ta ni ó bá wọn parí ìjà? Bàbá Lérè Pàímọ́ ó ti pa àwọn oníròyìn jọ, ó sọ ẹ̀dùn ọkàn rẹ̀, ohun tí bàbá sọ àti pé kí ni ibo ni ọ̀rọ̀ náà dé dúró, gbogbo ẹ̀ la jọ yànnàná nínú fọ́nrán yìí. Ẹ jẹ́ á kọ́kọ́ mú láti ibi tó dá wàhálà lẹ̀. Gbogbo yín náà lẹ mọ̀ pé ní ọdún 1990s ní bàbá Lérè Pàímọ́ ló ti fi ìtàn Ògbómọ̀ṣọ́ ló ti fi ṣe eré àgbéléwò, torí pé ó ti kúrò lérí ìtàgé ńgbà náà, ó ti di eré àgbéléwò. Ó pè é ní Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Ẹ má gbàgbé, mo sọ wípé ìtàn Ògbómọ̀ṣọ́ ni bàbá fi ya fíìmù. Ní gbogbo ìgbà tá à ń sọ yìí, àròkọ kò tíì pọ̀. Ìtàn ìlú kọ̀ọ̀kan láwọn eléré orí ìtàgé àtàrà àwọn eléré àgbéléwò ni wọ́n fi máa ń ya fíìmù, bíi Lísàbí, bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú, ìtàn wọn ni wọ́n ti fi ya eré orí ìtàgé àti eré àgbéléwò. Bàbá Lérè Pàímọ́ òun náà jẹ́ kan lára àwọn ògbóǹtarìgì eléré orí ìtàgé tó jẹ́ pé eré tó gbé jáde tó pòkìkí bàbá náà ó ní Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Ẹlẹ́mọ̀ṣọ́ ìwọ ni kájà rẹ̀ lẹ̀ mórí ọ. Tí wọ́n yà ń gbà náà, kódà bàbá gba àwọn àmì ẹ̀yẹ kan lórí eré náà kó tó di pé àwa wà ní àsìkò tí àwọn ènìyàn tí wọ́n ti ń ṣe ìròrí, wọ́n ti ń fi ìròrí wọn kọ eré kalẹ̀. Kí ló wá fa wàhálà gan o? Kí ló fa gbọ́nmi-sí omi ò tó láàrin bàbá Lérè Pàímọ́ àtọba Ghandi eléyìí tó wà níbẹ̀ báyìí? Ẹ jẹ́ á mú láti ibẹ̀ ká tó wá sọ èrò tiwa. Ọba Ghandi ó lóun fẹ́ tún eré àgbéléwò náà, ìyún Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, ó láwọn fẹ́ tún kọ, torí pé àwọn àṣìṣe kọ̀ọ̀kan wà níbi eré tí bàbá ṣe gẹ́gẹ́ bí ọmọ ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n ní wọ́n kọ́kọ́ lọ rí bàbá ńlé, wọ́n fún bàbá lówó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀, èyí tí í ṣe bíi 7 million. Bàbá ti kọ́kọ́ gbowó ìgbà tó yá, ṣùgbọ́n wọ́n sọ nǹkan kan nígbà tí wọ́n lọ ilé bàbá. Wọ́n ní kì í ṣe páwọn wá gba àṣẹ láti wí pé káwọn ò fi tún fíìmù mọ̀ náà yà, àwọn kàn wá sọ fún wọn ni. Ṣùgbọ́n nígbà táwọn ọmọ bàbá gbọ́, àwọn ọmọ bàbá ní kí wọ́n dówó náà padà, torí pé wọ́n fẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn wọ́n fẹ́ fi jẹ bàbá níṣu ni. Ṣáájú àkókò náà ní Ọba Ghandi ti kọ́kọ́ lọ bá bàbá Lérè Pàímọ́ tó bi bàbá léèrè pé tá a bá tiẹ̀ fẹ́ ya Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ nísìn, yóò tó bí èlò tá a fi yà. Wọ́n ní bàbá ní tá a bá rí bí 100 million ó yẹ kó ṣeé yà. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ní ẹni Ọba Ghandi ó lọ bá àwọn iléeṣẹ́ kan tí wọ́n máa ń gbé fíìmù jáde pé kí wọ́n wá bóun yà. Wọ́n sá lọ fún bàbá lówó, ṣùgbọ́n nígbà táwọn ọmọ bàbá gbọ́, wọ́n ní kí wọ́n dá owó padà, pé ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi kọ eré orí ìtàgé ńgbà náà, pé bàbá ló ní ìtàn wọn, ẹnìkan kò sì láṣẹ láti ya fíìmù náà àyàfi kó gbàṣẹ lọ́wọ́ bàbá. Eléyìí ló dá wàhálà lẹ̀ o, tí bàbá Lérè Pàímọ́ tó fi pe àwọn oníròyìn jọ. Ó ní gómìnà Ṣèyí Mákindé, ẹ mọ̀ wá gbà mí, wọ́n fẹ́ fọwọ́ ọlá gbá mi lójú lórí ihun tí mo jìyà fún. Ọba Ghandi ti kó àwọn èèyàn jọ pé kí wọ́n wá ṣe láì gbàṣẹ gbòǹtẹ̀ lọ́wọ́ mi. Eléyìí ló wá dá wàhálà lẹ̀. Àwọn ènìyàn ti sọ èrò tiwọn ní ìkànnì ayélujára. Àwọn kan ní wọn ò láṣẹ láti gba àṣẹ lọ́wọ́ bàbá Lérè Pàímọ́ kí wọ́n tó lè ya eré náà, torí pé ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ ni, pé ẹnikẹ́ni ló lẹ́tọ̀ọ́
àti fi ìtàn náà láti fi ya fíìmù. Tẹ́ ẹ bá ní ká wò ó, ẹ rí i pé Lísàbí wọ́n ti fi ya fíìmù nígbà kan rí. Kí Lateef Adédìméjì kóun náà tó fi ya fíìmù láì gba àṣẹ-gbòǹtẹ̀ lọ́wọ́ ẹni tó kọ́kọ́ ti fi ya fíìmù. Àwọn kan tiẹ̀ tún sọ wípé wọ́n lẹ́tọ̀ọ́ láti gbàṣẹ lọ́wọ́ bàbá Lérè Pàímọ́ torí pé bàbá yìí ló kọ́kọ́ jìyà fún eré náà tó àwọn èèyàn fi mọ kódà ìlú tún jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ń sọ, ṣùgbọ́n gẹ́gẹ́ bí Yorùbá Center bóun ṣe gbé jáde, ó ní tá a bá ní ká wò ó lẹ́ni tó kọ́kọ́ fi ìtàn náà balẹ̀ tó kọ sínú ìwé, ó ní Professor Nathaniel Dúrójayé, eléyìí tó kọ nínú ìtàn rẹ̀ tó pè ní ìtàn Ògbómọ̀ṣọ́, tó kọ ní Professor ní Yunifásitì Ìbàdàn tó sì fi sínú library níbẹ̀. Ó ní bàbá yìí gan-an ló kọ́kọ́ kọ ìtàn Ògbómọ̀ṣọ́, pé nítorí náà ẹnìkan kò láṣẹ láti lè sọ pé bí ó ṣe ya fíìmù ìtàn Ògbómọ̀ṣọ́ ni. Ẹ̀yin olólùfẹ́ wa, tá a bá sì ní ká wò ó, tá à ní figbá kan bọ̀kan nínú, ní tí wọ́n bá ti pè ní ìtàn ìlú kan, kò sẹ́ni tí ò lè bọ́ síbẹ̀ láti fi ya fíìmù láì gbàṣẹ gbòǹtẹ̀ lọ́wọ́ ẹnìkankan, gẹ́gẹ́ bí èrò tèmi o, gẹ́gẹ́ bí èrò tèmi. Torí ẹlòmíín náà tún lè gbowó dé lọ́la kó lóun fẹ́ fi ìtàn Ògbómọ̀ṣọ́, ìtàn Ọ̀yọ́, ìtàn Èkìtì, ìtàn ìlúkìlú wọn fẹ́ fi ya eré láì gbàṣẹ gbòǹtẹ̀ lọ́wọ́ ẹnìkankan. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, kí lèrò tiyín lórí èyí tí ọba Ghandi ṣe? Tá a bá tún ní ká wò ó lóòótọ́, èèyàn lè wò ó pé bàbá tó kọ́kọ́ jìyà lórí iṣẹ́ yìí, ẹ jẹ́ ká lọ gbàṣẹ gbòǹtẹ̀ lọ́wọ́ ẹ̀. Kò lérò tèmi o. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ẹ tún mọ̀ ju àwa tá à ń sọ lọ. Kí ni èrò tiyín lórí ohun tó ń ṣẹlẹ̀ láàrin ọba Ghandi àti bàbá Lérè Pàímọ́ lórí eré àgbéléwò ìyún Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́? Ẹ má gbàgbé, ẹ subscribe sórí YouTube channel wa. Tẹ́ bá ti subscribe tán, ẹ tẹ notification bell sílẹ̀. Eléyìí náà ẹ share fáwọn ọmọ Yorùbá kí wọ́n rí ti ń lọ. Àti ìmọ̀ gómìnà Ṣèyí Mákindé kò tí ì sọ kankan, kò tí ì dá sọ̀rọ̀ náà. Kété tó bá ti sọ̀rọ̀, láò tún mú wá fẹ́yìn olólùfẹ́ wa kẹ́ ẹ̀ tún mọ bí ṣe ń lọ. Èèyàn níkànnì ayélujára tí mọ̀ bó bá ṣe ń sún náà là máa ń tẹ̀lé, a máa ń bá lọ bó ṣe ń bá lọ ni. Torí náà la fi máa ń mú yín débẹ̀, a máa ń gbé yín débẹ̀ bó bá ṣe ń lọ níkànnì ayélujára. Ẹ má gbàgbé, ẹ share fídíò kẹ́ ẹ wá subscribe.